gbogbo ẹ̀yin olóríire mo kí yín ṣe dáadáa lẹ́wà. Ẹ̀yin àgbàlẹ̀ máa ń pòwe kan pé tí èèyàn bá sọ pé aláàánú òun ò ṣe tó, a kò ní tiẹ̀ níwájú. Ọlọ́run ọba ló ń fi ilẹ̀ Yorùbá dára lọ́wọ́lọ́wọ́. Oníṣẹ́ àrà Ọlọ́run ọba ló ń fi ilẹ̀ Yorùbá dára lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ sọ̀rọ̀ kílẹ̀ kún lénìí torí pé prógrámù pọ̀ tí máa ṣe, máa wọnú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ ní lọ́wọ́ yìí, ó máa gbóná fẹ́lifẹ́li. Yorùbá Nàìjíríà ẹ mọ ọlọ́mọ ọmọjà kò ní tiwa wájú ni. Ẹni bá ti sọ pé aláàánú òun ò ṣe tó, ó máa ń kó ní tiẹ̀ níwájú ni. Mo kí President Tinubu, Jagaban #1. I salute you. I salute you. Well done. Next time, orí wọn máa pé, wọ́n máa lẹ́ni lẹ́sìn pé èèyàn kì í tàpá sáláàánú ẹni. Politics game ló ń lọ lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé bàbá wa Tinubu tó gbé lọ fún president, ṣé ẹ mọ̀ pé wọ́n ti sọ́rí pé àwọn ò believe nínú Nàìjíríà. Ṣé ẹ mọ̀ pé bàbá Tinubu yìí náà ti jókòó, wọ́n á ti rò tó bá jẹ́ pé àwọn náà làwọn jà fún ilẹ̀ Yorùbá, ṣé bọ́n ṣe máa ṣe fún wọn leléyìí. Ìwọ tó bá ṣe kàfẹ́ nìkan, má rò pé àwọn tó ń jẹ́ nímì yẹn ni tó ṣe kà fún yẹn, má rò pé wọn mọ̀ nǹkan tó ń ṣe. Wọ́n mọ̀. Mo fẹ́ na pàpá ọ̀rọ̀ síbi tí ẹ̀yin olóye tẹ́ ti máa gbọ́ ọ̀rọ̀ lénìí náà ni kò ní dọ̀la. Ẹ má bínú pé mo pẹ́ wá program, mo kọ́kọ́ lọ ṣe àwọn nǹkan kan tó yẹ kí n ṣe. Ẹnìkan péré ni mo sì jẹ ní iṣẹ́ báyìí. Wọ́n sọ omi tí lọ deliver iṣẹ́ wọn, màá dẹ̀ lọ deliver ẹ̀ láàárọ̀ ọ̀la. Mo ti bẹ̀ wọ́n kọ́ má bínú, so mi ní problem pẹ̀lú anybody. Ẹni tí Yorùbá ṣe níkà, ẹni tó jẹ́ opponent ẹ̀ gan, ó mọ̀ pé ìkàlẹ̀ ṣe fún ẹni yẹn, pé ẹni yẹn nífẹ̀ẹ́ yìn nílẹ̀ Yorùbá. Ó mọ̀ wípé Igboho love them, that is why Igboho fight for them. Now ẹnìkan ní ọ̀gá shut up jàre James, mo ti shut up, má worry torí pé mo shut up, ẹmọ̀ gẹ́ ó ti pẹ́ tí mo ti shut up. Mo shut up yẹn náà ayé yẹn adájà rẹ̀ bọ̀dá mi Ibrahim, ẹ má comment sábẹ́ ẹni tó sọ pé shut up yẹn filẹ̀. Orí ìyálà yẹ ẹ máa pé bóyá èmi ni mò ń repo ní 500 700, bóyá òun ni bẹ́ẹ̀ ṣe ní ká shut up lánàá ta shut up. Alákìísà tó ń jó lóru bó pẹ́ ilẹ̀ àmọ́ lọ́la o. Ó ti jó ẹni torí pé ó wà lára àwọn olórí burúkú tọ́jọ́ bàájẹ́, tọ́jọ́ kẹ̀yìn sí olóyè Sunday Igboho nígbà yẹn, tàbí kó wà nínú àwọn kidnapper. Ẹjọ́ kẹ́nìkan nínú yín kẹ́ bá mi wá fọ́tò bọ̀bọ̀ James, ẹjẹ́ bá mi wá jáde kẹ́ send ẹ̀ sí mi WhatsApp. Mo níṣẹ́ tí màá ṣe lórí ẹ̀, ìgbà ẹ̀kọ́ ni mo ti máa wá bẹ́ẹ̀ pariwo. Torí àwa tá a wà ń bíbá yìí náà à ń ṣiṣẹ́ vigilante ni. Now Ọlọ́run máa ṣeun, torí mo rí pé oníkálùkù ló wá expect olóyè Sunday Igboho nílé báyìí. Tẹ́rù tọmọ ló wá expect Májàsọ́lá nílé pé àwọn kan tiẹ̀ ń sọ pé Igboho gbà wá àṣàánú wa. Gbàmígbàmí lèèyàn ń gbà lóòótọ́, àmọ́ ṣe mọ̀ pé ó ti sọ́rí. Kí n sọ pé nígbà tó di 9 minutes everybody wà lá ní kó dákẹ́ o. Pé Igboho jọ ní sùúrù, má dà nǹkan rú, má bà nǹkan jẹ́, má ṣe jọ ní sùúrù. Ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá nation, ẹ ní sùúrù náà, ẹ ṣe gbá kan, ẹ gbọ́n jura yín lọ. Ẹni tó dẹ̀ wá fẹ́ lọ sípò yẹn mọ nǹkan tó ń ṣe. Ó wò pé ẹ̀yin kẹ̀ kò sí wàhálà. Ẹ wo Ọlọ́run níjà fojú olóore wa gúngi nílẹ̀ Yorùbá o. Mo fẹ́ àwọn kan pè mí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ táìpù mi ní WhatsApp lánàá, tẹ́ ní Mr. Tinubu, President Tinubu wà ní ọ̀nà Benin Republic.
pé kí n jọ kí n jáde síta kí n ṣe program lórí ẹ̀. Ọlọ́run má jẹ́ n ṣe program ìyà, mi ń ṣe program òfo. Ẹ̀yin náà jẹ́rìí mi lánàá kó tó dé ní mi ń ṣe program ìyà. Ó dé lẹ́ẹ̀kẹta tí President Tinubu máa lọ Benin Republic lẹ́ni tó yé bá yé dáadáa tó bá ní good update lọ́wọ́. Ó ti dé lẹ́ẹ̀kẹta tí President Tinubu Jagaban tó máa lọ sí Benin Republic láti lẹ́nu ìgbà tán wọlé yìí. Ó ti dé lẹ́ẹ̀kẹta. Alákọ̀ọ́kọ́ ṣá lè ṣàlàyé nǹkan tí wọ́n lọ ṣe. Ìdí tí mo sọ pé mi kì í pariwo ìyà máa clear fún yín. Ayé yín adàbọ̀dá Azeez Ismail wọ́n ní ọ̀rọ̀ àgbà bí kò ṣe lówùúrọ̀. Mo mọ̀ pé èèyàn onílàákàyè wà lẹ́yìn mi, mo mọ̀ pé wà ń bì, mo mọ̀ ó ní ò jẹ́ kí n fẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ jù. Mo mọ̀ pé èèyàn onílàákàyè tẹ ní sense tí bá ṣe ń sọ kò dìgbà tí n bá tutọ́ ẹ ti understand nǹkan tí mo ń sọ. Ayé yín adà Mr. Tunde Ismail Azeez. Now ṣé a lè sọ pàtó nǹkan tí President Tinubu kọ́kọ́ lọ ṣe nígbà tí wọ́n lọ sí Benin ni? Ẹlẹ́ẹ̀kejì ṣé a lè sọ nígbà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lọ ṣé a lè sọ nǹkan pàtó tí wọ́n lọ ṣe ni? A lè sọ. So èmi ò kí ń dédé báyàn pariwo ìyà. Ẹ lè rí mi níbi tó ti make noise láyé. Tí n bá ní update tí mo fẹ́ fún yín màá yá pa data mi kí n waste data tó rówó tí mo fi ń ra data gan lọ́tọ̀ ara kan mi débi pé màá kàn dédé wá pariwo ń ta mi ń ṣerú ẹ̀. Update wà lọ́wọ́ tèmi náà tó wà òkè gẹ́gẹ́ bí knowledge tí mo ní láti fi sọ̀rọ̀ fáyé pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o. Kò ní bá jẹ́ bàbá mi Yomi Adé mo rí gbogbo kọ́mẹ́ǹtì yìí bọ̀ mi ìfẹ́ kó pọ̀ jù. Tí ẹjọ́ bá pọ̀ jù tó bá ní point ó dàbọ̀ kì í ṣe pé kéèyàn kọ̀ wà wí àtàmọ̀ gbogbo tó yẹ pé program máa wá sún ẹni yẹn gan tó bá ń gbọ́ lọ mi láìkì irú nǹkan báyẹn. So ẹ má bínú gbogbo ẹ̀yin tí ẹ bá comment tí mi ò reply ẹ jọ̀ọ́. Gbogbo yín pátápátá mo kí gbogbo yín ni bàbá mi, gbogbo yín ni ìyá mi, gbogbo yín lẹ̀gbọ́n mi, gbogbo yín lẹ̀jẹ̀ mi. Mo dẹ̀ cherish gbogbo yín. Ẹ̀yin lẹ ń bọ́ mi, ọmọ ayé ni mí. Ẹ̀yin náà lẹ ní kí n máa gbé ayé tí ò bá sẹ́yìn kò sé mi. Kọ́lọ́run bá má bà wá jẹ́. Now President Tinubu wọ́n lọ lánàá but ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bẹ̀ bàbá mi Tinubu ni wípé kọjọ́ kọ́ tún sì bá wa wò ó ṣe fún àwọn tálákà. Kọ́ sì bá wa wò ó ṣe fún àwọn tálákà o. Kọjọ́ kọ́ bá wa wò ó ṣe fáwọn mẹ̀kúnnù o. Kọ́ má jẹ́ ó pẹ́. Mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun bàbá Tinubu o. Torí ohun tó kọ iwájú sẹ́nìkan ó lè jẹ́yìn ló kọ sẹ́lòmíì. Ẹ wo mi ò lè wá bí láti wá máa bú anybody. Bó ṣe wu ayé àwa Yorùbá la ṣe tó ọ̀rọ̀ ara wa o. Kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ fún wa o. Ọlọ́run kọ́ gan ló tó bẹ́ẹ̀. Bó ṣe wù wá túnò ìmọ̀ àmọ̀jù ọgbọ́n àgbọ́njù overwise. Bó ṣe wu àwa Yorùbá la ṣe tó ọ̀rọ̀ ara wa o. Bó ṣe wu Nàìjíríà náà ṣe tó ọ̀rọ̀ ara wọn o. So èmi Saheed Ire o èmi ò ní wá síbí láíláí láti wá play epo wọn kéde kan ìgbà tí mi ń ṣọ̀dẹ̀. Ṣé èmi tí mo wà nínú àwọn tó pariwo kí Nàìjíríà separate, èmi tí mo wà nínú àwọn tó pariwo kí Yorùbá fìmọ̀ ṣọ̀kan, ṣé èmi tí mo wà nínú àwọn tó ti ẹ̀bú ọba gan nígbà yẹn, ṣé èmi tí mo pariwo pé bandit ń jíyàn gbé, ṣé èmi tí mo tàjọ pariwo pé Nàìjíríà can never work, ṣé èmi màá tún wá máa pariwo pé Tinubu ò ṣe dáadáa. Irọ́ mi gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀, mi ń ṣe wèrè, mi ń ṣe dìdìrìn. Lóòótọ́ bàbá wa ni Bọ́lá Ahmed Tinubu. Ọlọ́run ló mọ bó ṣe gbé wọn síbẹ̀. Ọlọ́run tó dẹ̀ mọ bó ṣe gbé wọn síbẹ̀ yẹn ó possible kó mọ nǹkan tó wà nínú wọn tó fẹ́ ṣe. Màá kọ̀ bẹ̀ wọ́n bàbá mi ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tí ẹ bá máa kó ẹ mọ̀ pé tó lè bá lọ jalè ń ta ẹ jẹ́ kó help ilé o. Ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ̀ pé nígbà tí àwọn Boko Haram yìí wà ń bẹ̀ wọ́n ṣe nìjẹ́ dáadáa bọ́n ti ẹ̀ ṣe Nàìjíríà dáadáa bọ̀ wọ́n ṣe nìjẹ́ wọn dáadáa torí wọ́n believe pé ilé làbọ̀ sinmi oko. Dádì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mo bẹ̀ yín bàbá Tinubu ẹ jẹ́ good example fún wa náà nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ kẹ́ ẹ lè kọ good story
fún wa nílẹ̀ Yorùbá káwa náà lè ṣe báyìí ká lè yan fanda ká lè forúkọ yín yangàn. Mi ò ní kẹ́ má jalè ẹ jà bó ṣe wù yín dádì ẹ tó bá ní kẹ́ má jalè tí ẹ máa rún ni ẹ jà sà kẹ́ jà dáadáa bọ̀ kẹ́ jẹ́ kó ẹ̀pù wa nílẹ̀ Yorùbá ẹ jọ ẹ mọ̀ pé Buhari já tiẹ̀ ó ẹ̀pù nìjẹ́ so ẹ gbogbo èrè yín Ọlọ́run jẹ́ kẹ́ kéré oko délé bàbá Tinubu kò ní báyìí bọ̀ tẹ́ jẹ́ kó ẹ̀pù wa ní Yorùbá ká gbogbo àwọn títì wa ẹ̀ká yé ń fẹsẹ̀ gbárọ̀ fọ̀ mọ́ kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí iná wa dáa tépo bá tiẹ̀ wọ́n tẹ́ ẹ̀ bá tiẹ̀ ní reduce price ẹ̀ mọ́ I mean mind ẹ ṣàṣe náà dáadáa so that yẹn máa benefit yẹn máa jẹ́ benefit fún àwọn tálákà irú àwa yìí gan máa jẹ́ benefit fún wa ẹ mọ̀ pé àwọn tó ń repo tó ń lo escort tó ń lo gbogbo kinní yẹn ẹ lè máa gbà lọ́wọ́ wọn sà kò yé ẹ lè máa gbà lọ́wọ́ wọn ẹ ní problem pẹ̀lú mi o èmi gan tiẹ̀ ní problem pẹ̀lú yín rárá pàdí lájọ wà pàdí one love ni nílẹ̀ Yorùbá yìí one love by force lẹ máa ṣe ìwọ tó bá náà fẹ́ one love ara máa pa ẹ́ one love la máa ṣe by force one love nílẹ̀ Yorùbá one love tẹ́ ẹ fẹ́ nígbà tó fẹ́ dìbò yẹn má rò pé òrí gàrí mu báyìí òun ṣe báyìí kó tó mu gàrí ìwọ ló kọ̀rọ̀ ara ẹ̀ bẹ́ẹ̀ àjọ kọ́ ni so àjọ máa ṣe one love yẹn náà ni I can never come here to complain anything ẹ mọ̀ mi ṣá ẹ mọ̀ mi bàbá mi Táíwò mo kí gbogbo yín ẹ mọ̀ mi ṣá tí n bá ti ń sọ pé ẹjẹ́ á lọ wàláhì tí n bá ń tẹ̀lé yín mo láìkì yín ni tẹ́ ẹ bá ti wá downgrade mi tí mo ṣe tẹ̀lé yín màá máa tẹ̀lé yín náà ni bọ̀ máa fọgbọ́n sí mi ní padà lẹ́yìn yín pé ẹ̀ ṣe nǹkan tẹ́ fẹ́ nìyẹn no problem tẹ́ ẹ bá ti wá já sí kọ́tà èmi tí mo wà lẹ́yìn yín yẹn màá yá rọra padà torí màá máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọgbọ́n àgbọ́njù yín ló pa yín mò ń tẹ̀lé yín lọ pẹ̀lú inú kan bọ̀ ẹ̀yin ń pè mí ní ọ̀dẹ̀ tí mo jẹ́ yẹn tẹ́yìn fi wà wájú yẹn náà fi tẹ pàkúté sílẹ̀ fún yín wájú tẹ́ bá já sí kòtò máa fi yín ṣe yẹ̀yẹ́ ni torí pé inú kan tí mo fi ń tẹ̀lé yín tẹ́ wá fi pè mí ní dìdìrìn yẹn á padà kó mi yọ that is my own life mi kì í tẹ̀lé èèyàn kí n máa yín mú léèyàn lórí me hi for Májàsọ́lá in Yorùbá land I stand pa ẹsẹ̀ mi méjèèjì mo fi dúró torí pé òótọ́ ni máa yẹn gbé dání but mi ní access láti differentiate ẹ̀ láàrin Nàìjíríà àti Yorùbá láàrin olóyè Sunday Igboho sí bàbá Tinubu mi fi gbogbo ara ní right láti differentiate ẹ̀ torí pé ìkọ̀ọ̀kan náà jọ ń rìn ìrìn àjò yẹn kò yàtọ̀ síra wọn ni àwọn tó ń sọ̀rọ̀ ń gbà yẹn pé tí ò bá sí power a lè gba Yorùbá nation ó possible one right torí pé nǹkan tó ń rò tó bá ro eléyìí tó ro eléyìí problem ni ó gbọ́dọ̀ ro méjèèjì papọ̀ one right because wọ́n wò pé báwo la ṣe fẹ́ gbà táwọn kiri burúkú yóò ní sọ́dọ̀gún mọ́ wa lọ́wọ́ kò sí Yorùbá ní leaders kankan one right òun náà ló padà mú olóyè Sunday Igboho rethink pé yes our people yìí get the point yìí ẹ ká ní sùúrù a dẹ̀ ní sùúrù baba wọ́n ní please way forward on how olóyè Sunday Igboho will gain freedom yes let me mo sì ń bọ̀ wá ẹ má kánjú ẹ jọ̀ọ́ kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ Májàsọ́lá personal mo sì ń bọ̀ lórí àwọn àfáà Ìlọrin àti ìyá Ọlọ́sùn tọ́jọ́ play game scam yẹn àṣírí yẹn wà lọ́wọ́ mi confam mo sì ń bọ̀ wá sọ fún yín máa túyáyá ọ̀rọ̀ ẹ̀yẹn ní sùúrù so ẹ mọ̀ pé kí n tó bẹ̀rẹ̀ program yìí lórí Ìgbòho mo gbọ́dọ̀ kọ́kọ́ differentiate bàbá kó má dàbí pé bóyá mi ò wá pọ́n bàbá lé mo kàn fẹ́ páàkì wọn sẹ́gbẹ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ torí pé Yorùbá jọ ní gbogbo wa now a ti wà ń bẹ̀ àdẹ̀mọ nǹkan tí bàbá rò lọ́kàn bàbá yìí mọ politics game ẹni tó bá dẹ̀ rò pé Tinubu ò mọ politics game ipò wo ni wọ́n wà tí wọ́n fi sí ní méjì tí wọ́n fi sí ní ipò tí Tinubu wà yẹn so òun tó mọ bó ṣe play politics ẹ̀ débi tó wà yẹn àwọn náà ló mọ bó ṣe máa rí géènì nǹkan tó wà nínú wọn ẹ wo inú wa yìí inú tí mo gbé síkù yìí àti inú tí ẹ̀yin gbé síkù yìí ǹjẹ́ ẹ mọ nǹkan tó wà nínú yẹn onínú ló mọnú ẹ̀ bàbá yẹn ó mọ bóyá wọ́n mọ nǹkan tó ń ṣe torí tí n bá jáde ń sìn tí n bá sọ̀rọ̀ sí wọn pé ẹ̀ epo wọn kìíní kan wọn tó bá padà wá lọ gẹ́ẹ̀tì brain wa tó padà wá lọ ṣe nǹkan tó surprise wa nǹkan
ṣé fídíò yẹn á ṣe delete mọ́? Kò ní ṣe delete. So ẹ jẹ́ kí n dọ́ra wà lórí ọwọ́ mi. Bàbá Igboho Òòṣà, olóyè Sunday Igboho Òòṣà, ẹ jẹ́ kí n sọ pé wọ́n ti gain freedom already. Ẹni tó bá wo interview mi nígbà tí mo ayé yín ada ẹni ní politics game indeed, ẹni làákàyè ó ti yé yín. So bó ṣe wà yẹn, tẹ́ ẹ bá notice nígbà Muhammadu Buhari nǹkan wọ́n ní ọ̀dọ̀ wa, ta ló sọ pé we want Muslim nation? Ọlọ́run máa pa ẹni olórí ibú, mo ti delete ẹ̀dà Muslim nation, ara máa pa ẹni ọmọ àlè, ẹ̀yin olóṣì gbogbo. Wọ́n ọ̀dẹ́ kí àwọn tó máa ń kọ́mẹ́ǹtì burúkú yẹn wọn kì í jórúkọ gidi. Wèrè tó wọ́kọ́ kọ́mẹ́ǹtì yẹn ni pé mi dá lóhùn mọ́, tó rọ́mọ Yorùbá ni mí, ó ń bú mi pé mi ò gbọ́ English. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Mi dá lóhùn torí kò sí nǹkan tí English fẹ́ ṣe inú ayé mi. Mo ti tajà láàárọ̀ yìí, mo ti pa ó wálé kí n tó wá program, mo ti kọ́kọ́ lọ ṣe business mi. Ẹ má kàn rò pé mo kàn jókòó sí bíbá ẹ̀ mo kàn ń rojọ́ ṣá. Mo lè padà wá lẹ́yìn program yìí kí n polówó ọjà tí mo ń tà. Àwọn èèyàn mi á tún rà, má tún ti gbowó. Mo ti gbowó sápò bí mo ṣe wà yìí. So bá tiẹ̀ wá bú mi, orí tó dá mi sípò tí mo wà lénìí, má bẹ orí tiẹ̀ kó dá ẹ sípò tó dá, jókòó síbẹ̀ kó máa bú wa, kó máa kọ́mẹ́ǹtì tí ò dá sábẹ́ kọ́mẹ́ǹtì wa. Bóyá èmi ni mò ń ra fúẹ̀lì 700 báyìí wọ, bóyá kò kọ́ everybody. Ìgbà tí mo kọrin lánàá pálákísà ń jó lóru, ṣe bẹ́ẹ̀ ń wò wá ràn. Ṣé ilẹ̀ ò ti wá mọ́ báyìí? Ilẹ̀ ò tí ì mọ́ torí wọ́n ní késekése láṣìírí. Kàsàkàsà ṣì ń bọ̀. God bless you Jagaban. I love you too much. I love you gan. The way forward about olóyè Sunday Igboho is click already. Bàbá ò ní pẹ́ dé, ẹ má jà dára wa láàmú. Ṣé rí tí n bá jókòó síbí tí mo ń pariwo Igboho freedom o, ẹ wò kí n má parọ́ tàn yín, ó lójú ibi tó dé o. Ó lójú ibi tó dé. Ẹni tó ṣe wájú kò dàbí ẹni tó ṣe wájú tó ṣẹ̀yìn. Ẹni tó ṣe original ó yàtọ̀ sẹ́ni tó ṣe panda o. Àwọn kan náà ṣètò kóòtù nígbà tí wọ́n jólé olóyè Sunday Igboho. Gbogbo ariwo tá a pa lórí mẹ́díà mélòó ló dà ń bẹ̀? Ẹ jẹ́ ká máa gbéra wa débẹ̀ o. Ti mẹ́díà it is just awareness. Awareness yìí wá pẹ̀lú character wa bí a ṣe ń follow olóyè Sunday Igboho gan. Àwọn tó ń jẹ́ political wọ́n mọ ẹni tó dáa, wọ́n mọ ẹni tí ò dáa, wọ́n mọ ẹni tó ṣe é, wọ́n mọ ẹni tó ń tanra ẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀, ó ní nǹkan tẹ́tí mi gbọ́ nígbà tí mo dé Igboho náà. Ìgbà tá a dé Igboho àwọn politician wà, àjọ pàdé ń bẹ̀. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀, àjọ pàdé ń bẹ̀. Wọ́n ka tèmi fún mi báyìí lójú ayé mi báyìí lórí ìdúró báyìí. Everybody lo camouflage party wà ní tó jẹ́ ti bàbá Bọ́lá Ahmed gan sef. Ti APC. Ṣé wọ́n bá mi jà nígbà tá a pàdé ní Igboho ni? Wọ́n jẹ́ kí n mọrú ọmọ ẹni tí mo jẹ́, inú mi dẹ̀ dùn, mo dọ̀bálẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo nǹkan tá ń wò, tá ń ṣe pátápátá àwọn èèyàn ń wò wá. Ó yà mí lẹ́nu. So tí ń bá pariwo títí ń bí, ẹ má jà tanra wa jẹ o. Kò dàbí ariwo tá a pa, àwa tá ń pariwo lórí mẹ́díà, mélòó nínú wa ló mọ̀gbà tí bàbá wa Àjàní Muyideen Bello tó ń gbéra lọ sí Benin Republic nígbà tí during election is coming. Èló nínú wa ló mọ̀ tí bá ń ṣe pé wọ́n padà sọ síta. Ariwo kọ́ ni music. Olóyè Sunday Igboho máa jáde pẹ̀látìlẹ́yìn Ọlọ́run ọba, pẹ̀látìlẹ́yìn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, pẹ̀látìlẹ́yìn àwọn ọ̀jọ̀gbọ́n tó rí wọn pé tán ní sẹ́ǹsì wọn kì í pariwo, pẹ̀lápọ̀lọpọ̀ àtìlẹ́yìn àwọn alágbára, pẹ̀látìlẹ́yìn president tó wà ń bẹ̀ yìí. Bàbá wa ló mọ bó ṣe lọ́bẹ̀, àwọn náà ló mọ bó ṣe máa jáde. A gbọ́dọ̀ máa tanra wa jẹ. Jẹ́ ń ṣe tèmi ni wọ́n fi ọ̀rọ̀ olóyè Sunday Igboho ṣe. Jẹ́ ń ṣe tèmi. A gbọ́dọ̀ máa parọ́ tanra wa náà. Ṣé nídìí irọ́ ni? Ẹni tó bá mọ̀ pé òun nídìí irọ́ kó kúrò lórí péjì alágídí ni mi ò lè pa torí kò wà convenient fún mi. Bàbá wa ló mọ bó ṣe débẹ̀, àwọn náà ló mọ bó ṣe máa padà. Kò ẹni mójú sokùn ló mà ti tu ẹyẹ ká fi gbogbo yẹn lẹ̀. Tá a bá pariwo ń bí dọ̀la kan make noise, it's just noise. Kò mú solution kankan wá, ẹ gbà bẹ́ẹ̀. Kò mú solution kankan wá, ṣé ká máa tanra wa ni. Physical ta pariwo ensars àti online ta ti pariwo ẹ̀, kí ló padà end ẹ̀? So ariwo kọ́ ni music, mi kì í tọ̀yàn. Ìwọ tó o bá ti lè mú lẹ́tà lọ sọ́dọ̀ Tinubu Jagaban, ìwọ tó o bá ti lè write lẹ́tà sí Ọọ̀ni of Ifẹ̀,
ìwọ tó ò bá ti lè write lẹ́tà lọ sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho, ìwọ tó ò bá ti lè write lẹ́tà lọ sí ọ̀dọ̀ gọ́vnà kan, ìwọ tó ò bá ti lè write lẹ́tà lọ sí DSS headquarter, ìwọ tó ò bá ti lè write lẹ́tà lọ sí Abuja, ìwọ tó ò bá ti lè write lẹ́tà underground sí Talon tó jẹ́ pé orí social media ló ti ń pariwo, you have nothing to produce, you are just supporter. Bí mo ṣe wà nísìn ọmọ mo jẹ́ sí bàbá ti dà mí pọ̀ mọ́mọ́ tọ́, I'm just supporter on what is going on in our country. Agbára wo ni mo ní tí mo fẹ́ fi defend olóyè Sunday Igboho? Kájọ béèrè lọ́wọ́ ara wa. So agbára tó ní kálukú bá ní tó lè fi defend olóyè Sunday Igboho yẹn kó lọ lò straight, kó má lò lórí media, because update ló jẹ́ kí n mọ̀ pé olóyè Sunday Igboho ní pẹ́ dé, tó bá yẹ pé yẹn lè fẹ́ gbọ́. Tó bá dẹ̀ ní làákàyè tẹ́ bá rí pé Lady K jáde níjẹta ó give announcement kan lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, so I need láti dára wa láàmú. Eléyìí tó dẹ̀ tún wá jà jù ń bẹ̀, ṣé kí máa gbé yín débẹ̀? Fake love ló pọ̀ jù, fake love ló pọ̀ jù, original love dà. Ṣé ká máa sòótọ́ ọ̀rọ̀ ni? A dúpẹ́ lọ́wọ́ àwọn tó dúró ti wà ní July 1st, àrà àwọn èèyàn oníkálùkù ló sálọ, tó bá ti di bí ká ṣe nǹkan máa ìyá ni ẹnu àwa tá a bá ríra wa ẹ̀ náà la máa ríra wa. So fake love ló pọ̀ jù. Olóyè Sunday Igboho dé báyìí ní àtúmọ̀ àwọn tó túmọ̀ àpètè túmọ̀ wọn fake love náà ni, bọ̀ àwọn ti gbọ́n sí, wọ́n ti mọ àfà pé ẹsẹ̀ gidi nílé ọ̀hún jọ̀fẹ́, bó ṣe máa rí nìyẹn, àràbà ń bọ̀ wá túra mú, kò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Now mo rò pé lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho májàsọ́lá yẹn ó ti clear báyìí. Bàbá ò ní pẹ́ dé, ẹ jẹ́ ká fira wa lọ́kàn balẹ̀. Bẹ́ẹ̀ ni ìyá mi Tambolo Habib, mo gbọ́dọ̀ máa gbéra wa débẹ̀ normal. Lóòótọ́ aláìkí ara wa bọ̀ kò sọ original of lọ títí, ta ló lè báyàn dá, ta ló lè báyàn débẹ̀? Mélòó nú wa ló bá Igboho ṣà sun Benin Republic 7 days 1 month? Ta ló wá ń jà fún? Kì í ṣàwà yẹn náà ni. Ta ló yẹ kó máa sùn sẹ́nu ọ̀nà bí tí Igboho ń gbé bí kì í ṣe irú wa, but gbà tó délẹ̀ tán kò yé. Bọ̀ Igboho ń padà bọ̀, bàbá ò ní kí announce. Tó bá fẹ́ dé wọ́n máa announce, tó bá ń bọ̀ gbogbo alámọ̀ wà online, tí wọ́n máa rí bá ṣe máa jí sòrò ọmọlọ́mọ àwọn máa ṣeré bọ̀ ní, kò sí ọ̀kan, no problem. Bàbá máa tó dé, so ẹ gbàgbé ọ̀rọ̀ olóyè Sunday Igboho, wọn ò ní pẹ́ dé tó bá yẹ pé yẹn lè fẹ́ gbọ́ lágbára àṣẹ Ọlọ́run. Ẹ rí pé ìgbà tí mo interview ẹ̀gbọ́n wọn ní wọn Igboho dé tán, so ẹ tó bá yẹn ṣe wá ń béèrè Igboho lábẹ́ kọ́mẹ́ǹtì mi, ẹ jẹ́ ká fi yẹn lẹ̀. Àmì original love lè wà náà àwọn tó ń sọ̀rọ̀, fake love dẹ̀ lè wà náà àwọn tó ń sọ̀rọ̀, bọ̀ nǹkan tá a ti rí àtàwọn challenge ẹmọ dídí ọjọ́ tá a fi pariwo ìyá tó bí Àdògún àti ìyá tó bí Àfáfàtáì, wọn ò rí kọ́ bọ̀ dé ní tọ́lá àríyàn dìde sí wọn. So ẹ jẹ́ ká gbàgbé fake love, kó ní kálukú dira ẹ̀ mú. Ọlọ́run bá ò ní fi Igboho lẹ̀, Ọlọ́run bá ò ní fi wálẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Now ẹ jẹ́ kí n sáré bọ́ọ̀sílẹ̀ lórí aspect yẹn. Ẹ̀yin ìyá Ọlọ́sùn tọ́ ẹ̀tẹ́ jáde pé àfáà kan tán Òkútagídí, àfáà Òkútagídí ẹ lọ change orúkọ yín o. Orúkọ yín ò kìí ṣe orúkọ tó gbádùn Ọlọ́run. Àfáà Òkútagídí, ẹ jẹ́ òkúta sùúrù, ẹ jẹ́ òkúta àlùbáríkà. Àyá mi ọ̀nà ọ̀nùgà ẹ ṣe jàre. Ìyá mi ní àwọn ò ní wá mi tí mo gbé wọn débẹ̀. Mo gbọ́dọ̀ máa gbá àwọn èèyàn débẹ̀, mi ò fọ́ rárá bẹ́ẹ̀ ṣe ń wò mí, mi ò fọ́. Téèyàn èèyàn bá ní fake love sí wa, àwa ti mọ̀, bọ̀ àwa kọ̀ máa ṣe kí ni, àwa kọ̀ máa tẹ̀, àwọn máa continue tiwa ni ó kéré gan, kò yé. Olóyè ló mọ nǹkan tó tira wọn bọ̀, àwọn náà mọ feelings, àwọn náà mọ nǹkan tó rí tó fèsì ńbẹ̀ yẹn. Àwa la mọ feelings tá fi jáde, waste our time, waste some things, and we don't care. We still gallant. Actor no dey die. Gbóyìnbó yẹn, actor no dey die. We still strong. But táwọn bá dé kólíkálùkù jà forí ẹ̀, má expect pé Igboho kan bọ̀ wá jà fún ẹ. Ìyẹn ni ká kọ́kọ́ delete kúrò lọ́rọ̀ tó wà ń bẹ̀. Jà forí ẹ o. 11 o'clock ni mo fi kọjá ní sẹ́yìn o. Mo ti dira kí n tó kọjá o. So jà forí ẹ. Tó bá dẹ̀ wù ẹ́ kó túra lẹ̀ fẹ́ mi ara ẹ ni àwọn tó ti kú sọ̀rùn gan wà láì Ọlọ́run ṣe welcome wọn.
ẹni tó bá dẹ̀ wà láyé àtàlàfíà náà yes ọlọ́run àmọ̀ kó wà láyé ẹnìkan rẹ̀ nìkan bínú sọ ọjà òyìnbó láyé o ọjà òyìnbó wọn ọlọ́run mọ̀ bóyá ẹnìkan wà ń bẹ àbẹ́ ẹnìkan sí ń bẹ wá ṣe mọ ọlọ́run tiẹ̀ dùn sí lọ́lọ́run ṣe máa fún ẹ láyé inú ayé you can take it or leave it. Now àfà òkúta gidi ẹ lọ change orúkọ yín o òun ni ò jẹ́ kẹ́ ẹ ríṣẹ́ o òun ni ò jẹ́ kẹ́ ẹ ríṣẹ́ o tẹ́ bá níṣẹ́ gidi ẹ̀ lè máa jà fẹ́sìn o ànábì Muhammad sallallahu alaihi wasallam nǹkan tó gbé Islam wá gan sí láyé mọ́ o kánábì tó dé àwọn tó wà lẹ́yìn ànábì kan tó dé náà ti ń ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá o odù Ifá ló bílẹ̀ Yorùbá general o kò ń ṣànábì o Ọ̀rúnmìlà ló mú wá o. Now ẹ wá plan kí ni gain nínú plan tẹ plan láàrin Muslim ẹgbẹ́ yín tó ń pera ẹ̀ ní ìyá Ọlọ́ṣun láti fi bà orúkọ Ọlọ́ṣun jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé mo fẹ́ mú nǹkan tó ń ba ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn jẹ́ mo fẹ́ tú fún yín. Ṣé rí àwọn àfáà yẹn pẹ̀lú ìyá Ọlọ́ṣun tó padà sọ̀rọ̀ láti yẹn plan game àwọn méjèèjì ni ẹ gbà bẹ́ẹ̀. Muslim ni ìyá Ọlọ́ṣun yẹn. Ṣé rí nǹkan tí àwọn Muslim ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n á mú ẹnìkan wá láàrin wọn kó lọ join ìṣẹ̀ṣe àwọn yẹn ẹni ní only your stupidity has no level. Okay, thank you, but I'm a millionaire sha, and I know that if your father be a something you can never be here and be talking rubbish about me. Ẹlẹ́ẹ̀kejì máa béèrè question kan lọ́wọ́ ẹ̀ ibi tí mo ti ń gba yìí bàbá tó bí ẹ Nurudeen Ọlárewájú Uthman bàbá tó bí ẹ ǹjẹ́ o lè sọ orúkọ bàbá ẹ ń bí káwọn èèyàn lè recognize dáàdi ẹ so your comment ó go against ẹ gan fún ara ẹ táwọn ìyá ẹ bàbá ẹ bá ní lárí ò lè sí ń bì láti máa comment bad comment wàá mọ̀ pé mo wà important jù ẹ lọ because when I'm giving people information here you are abusing me. Bàbá mi alákàngbá akalamagbo mo kí yín bàbá kò ní bàjẹ́. So your stupidity make me blessed ni and you said my stupidity has no level. Definitely wàá ti mọ̀ pé Ọlọ́run gbé mi ga mo wà òkè mo ju bàbá ẹ lọ tó yẹ kí mo rí ọrùn ẹ bó ṣe tínrín ni màá lọ fajá mi hàn ẹ màá lè mọ sáìsì irú eléyìí tọrùn ẹ jẹ́ nínú ìwà àtajá mi lẹ́jọ́ wà ní same category. Now Àfà òkúta gidi plan ìtẹ́jọ́ plan láàrin Muslim ẹgbẹ́ yín tó pera ẹ̀ ní ìyá Ọlọ́ṣun tẹ́ wá padà mú wá tẹ́ mú lọ station jẹ́ kí n máa block ẹ̀yàn ọmọ Fúlàní díẹ̀díẹ̀ mú mọ̀ yan block wọ̀ mí kò wù mí kí n ráyè tí jẹ́ filẹ̀ sódà á tún lè rí nǹkan míì gbọ́ ọjọ́ tí n bá tún ṣe àwọn nǹkan oríire náà ó máa ṣojú àwọn tó ń bínú ni wọ́n kọ̀ máa bọ́ ṣe máa wà lábẹ́ kọ́mẹ́ǹtì wa ní tó go wọn máa wà lábẹ́ tán ní gbérí láíláí táwọn máa bínú wa àwa dẹ̀ máa ṣe oríire ni bẹ́ẹ̀ ni because me I have nothing to do with you that you are abusing me. I've never call your father, I've never call your mother. And Muslim is not coming from your family. What is Islam láti Saudi Mecca and you are not from Saudi, it's either you are in Niger or you are Hausa. And the Hausa that you are doing, they have their own tradition. Àwọn Hausa ṣe tradition wọn steady wọn filẹ̀. Why tẹ́yìn olórí ibu Fúlàní tẹ́ wá from nowhere? Why tẹ́yìn ní stop wa nílẹ̀ Yorùbá pé káwa máa ṣe tradition wa nílẹ̀ wa? Ṣé rí pé ó sáàdì bákan ẹ wá lọ ń lo nínú ara yín lọ sínú ìṣẹ̀ṣe kò gbé dání o kò gbé ìṣẹ̀ṣe dání tó bá gbé ìṣẹ̀ṣe dání ni kò ní jáde kó pa irọ́ wípé Àfà òkúta gidi o ó wá ṣe nǹkan lọ́dọ̀ òun o kó wá dé station kó wá sọ pé rárá o kò rí bẹ́ẹ̀ ti mọ game tó wà nínú iṣẹ́ yẹn ẹ ti mọ̀ pé plan game ni láti destroy láti sọ fún gbogbo yín pé àwọn ìyá Ọlọ́ṣun parọ́ o kò yé plan game ni láti sọ fún yín pé àwọn oníṣẹ̀ṣe wọ́n máa ń parọ́ nǹkan tó fẹ́ title nǹkan tó fẹ́ mú jáde nínú program yẹn nìyẹn. So ẹ̀yin tí ẹni bá tójú bá farabalẹ̀ dáadáa arimu
tójú bá farabalẹ̀ dáadáa rí mú. Àfáà tó bá ti mọ̀ wípé òun ó lè disturb ìṣẹ̀ṣe dáadáa, máa invite ẹjọ́ wá sórí nọ́mbà mi, máa padà gbé ẹ wá sí live. Àfáà tó bá ti mọ̀ wípé òun mọ̀ ìṣẹ̀ṣe disturb dáadáa, òun dẹ̀ ní òun ní mádàrí kan tó dájú, òun strong, mo fẹ́ invite àwọn àfáà yẹn. Èmi Saheed Ire ni mo fẹ́ invite yín. Mo fẹ́ lọ ṣọdún ìmọ̀lẹ̀, but tí n bá ti lọ síbi ìmọ̀lẹ̀ yẹn máa announce fún gbogbo ayé. Ẹ wá mọ ìrànlọ́wọ́ tẹ́ máa ṣe fún mi, màá wá invite yín kí ẹ wá síbẹ̀, ẹ wá sílé àfáà tó bá wà ní around yín, torí mo fẹ́ gbé ẹbọ kan. Now àfáà tó bá mọ̀ pé ó sure fóun pé òun wà okay, torí bẹ́ẹ̀ ṣe ń jà lórí social media yìí, mi tí ì rí ẹ̀yin tẹ́ ṣì confirm nínú ẹ̀yin tẹ́ ṣì ń jà yẹn, because tẹ́ni tó bá ń confirm nínú yín kò ṣe orí social media ló ti máa wá jà. So mo fẹ́ gbé ètùtù tí mo dẹ̀ fẹ́ gbé yẹn ètùtù ayé ni. So àfáà tó bá ti wá confirm, jọ message mi, my number is 08069176101. So máa fún ẹ ní ìvẹ́ǹtì ibi tí mo ti fẹ́ gbé ètùtù yẹn. Wà wá pàdé mi bẹ́ẹ̀ tí bá ti fẹ́ gbé sórí ìta, wà wá disturb mi pé kí n má gbé ẹbọ yẹn sórí ìta. Nǹkan tí mo fẹ́ lò ẹ̀ fún nìyẹn. Wọ́n máa tanná, a máa wà ní live program. Kò yé àfáà tó bá ti mọ̀ pé òun mọ ìṣẹ̀ṣe disturb tó yàtọ̀ sí acting tẹ́ ń ṣe lórí Facebook yìí. Acting lè bí kà sí. Tí ó bá wá jẹ́ acting, ayé pé gbogbo àwọn tẹ́ ń bá fa yẹn kò sí nǹkan lọ́wọ́ yàrá ya anybody wọn. Now tó bá ti sure, máa fún ẹ ní direct location, lájọ máa wà ní live. Tí bá ti wá fẹ́ gbẹ́bọ̀ yẹn lẹ̀, wàá sọ pé kí n má gbé sílẹ̀. Nǹkan tójú ẹ bá rí lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn, gbogbo ayé wọ́n máa wà ní live pẹ̀lú wa, wọ́n máa sáré bá wa rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Tí ó bá ti wá ṣẹlẹ̀ sí ẹ, kí n kú síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, kí n má lọ bì kankan, kí n kú síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Tí ó bá ti ṣẹlẹ̀ sí ẹ, wàláhì máa kú síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Kẹ́ lè mọ̀ kó dá mi lójú ni o. So jọ̀ọ́ bá mi mú nọ́mbà mi yẹn, máa fún ẹ ní event ọjọ́ tí màá gbẹ́bọ yẹn, ọjọ́ tí màá ṣọdún ìmọ̀lẹ̀ yẹn, tí màá gbẹ́bọ yẹn, wà wá pàdé mi, máa fún ẹ ní location. So nǹkan tèmi ní ìdílé, mo fẹ́ káwọn èèyàn ti ẹ̀ rí pé at least ìṣẹ̀ṣe wà. Torí nǹkan tẹ̀yìn àfáà ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni pé ẹ ń disturb àwọn tó ní kinní yẹn lọ́wọ́, ẹ lè lọ face wọn direct, ẹ wá ń lo àwọn ara yín nínú Muslim, ẹ wá ń lò láti against àwọn oníṣẹ̀ṣe. Àwọn ara yín náà lẹ́ ń lò. Nǹkan tó wà ń bẹ̀ nìyẹn, àwọn ara yín lẹ́ ń lò. Àwọn Muslim tẹ́nìkan sì jáàbù lórí tọ́jú obìnrin, ẹ wọṣọ ìyá Ọ̀ṣun, ká lè mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe àti kìíní ń jà, ẹ sì jọ ń ṣe sport ni. Now ẹ wo kéèsì Ìlọrin yẹn, àwọn tí àwọn àfáà kọ́kọ́ wá kámẹ́rà as ìyá Ọlọ́ṣun pé wọ́n wá ṣe nǹkan létí odò, ṣáwọn yẹn wá court. Mo béèrè question lọ́wọ́ yín ni o, mo fẹ́ jí yín bí tẹ́ sùn sí. Ǹjẹ́ ẹ láwọn ìyá Ọlọ́ṣun yẹn ní court? Ṣé wọ́n wá bẹ̀? Àwọn tí wọ́n kọ́kọ́ kámẹ́rà for the first time, tí wọ́n kọ́kọ́ gbé jáde pé ẹ̀rí wọn àwọn ẹlẹ́bọ rèé o, àwọn Ọlọ́ṣun àkọ́kọ́ yẹn, ǹjẹ́ ẹ padà rí wọn lẹ́yìn ìgbà tán lọ? Báwo náà ṣe lọ, ibo náà wọ̀ tó fi wá court? Tó fi jẹ́ pé àwọn tó rí lórí Facebook náà wá, àwọn oníṣẹ̀ṣe míì tán náà rí lórí Facebook náà wá, àwọn yẹn náà wá gbé lọ court. Oh God, ayé yìí irọ́ ti kún ayé gan, irọ́ ti kún ayé, scope ti kún ayé gan, scope ti wà ní ayé gan. Now àwọn tí wọ́n kọ́kọ́ kámẹ́rà yẹn, ibo náà wọ̀? Kò ní bàjẹ́ bàbá mi Sunday Adébánjọ. Àwọn tó kọ́kọ́ kámẹ́rà yẹn, ibo ni wọ́n wọ̀? Ibo náà wà tán fi lọ court? Tó fi jẹ́ pé àwọn ọkùnrin náà wá lọ, àwọn èèyàn náà wá gbé lọ court. Àwọn èèyàn ti já, ó dàbí àwọn èèyàn ti think level yẹn gan before. Ìyá Ọlọ́ṣun míì wá padà jáde, ó wá ní àfá òkúta gidi wá ṣiṣẹ́ lọ́dọ̀ òun o. Òun lòun tọ́jú bàbá ẹ̀ tàná, òun lòun tọ́jú kinní kan tàná. Ó wá dé station, ó wá ní irọ́ ni o, òun ò sọ bẹ́ẹ̀ mọ́ o. Ẹ̀yin náà ẹ máa wo orientation, ẹ máa wò ó, wọ́n fẹ́ bà àwọn Muslim practice, wọ́n act láti bà ìṣẹ̀ṣe jẹ́. Ìyá Ọlọ́ṣun yẹn, ìyá
Olosun yẹn tó padà jáde yẹn Muslim ni wọ́n, ẹ gbà bẹ́ẹ̀. Mo fi títóbi Ọlọ́run update gan wá sí ọ̀dọ̀ wa pé Muslim ni woman, láti Ìlọrin náà ti update wa wípé Muslim ni woman yẹn o. About be 4 years ago ni wọ́n mú woman yẹn wá ní plan àwọn àfáà Ìlọrin náà mú wá sáàrin Ọ̀ṣun kó wá jọyàn lọ́ṣun torí nǹkan tí wọ́n fẹ́ lò fún, nǹkan tí wọ́n fẹ́ lò fún, nǹkan tó fẹ́ lò fún náà lò fún yẹn. Now kí nǹkan tó fẹ́ gé ní ibẹ̀ náà ni pé kí gbogbo àgbáyé lè rí pé irọ́ làwọn oníṣẹ̀ṣe máa ń pa o. Mẹ́wàá eléyìí tí ó wá sórí Facebook tó jẹ́ physical ọ̀rọ̀ ẹ̀yìn àfà ó súnyàn, ọ̀rọ̀ ẹ̀yìn àfà ó súnyàn. Mo mọ̀ pé mi ni màá gọ̀jù láyé, àwọn àfà tí ń dìde ẹ bú mi dáadáa, ẹ bú mi ẹ free, but scope tẹ mú dání ni mo já àwọn èèyàn yẹn. Mo dẹ̀ mọ̀ pé ẹ mọ̀ pé àwọn èèyàn àwọn tó ti rú lójú wọ́n á lè share, wọ́n á lè bára wọn bẹ̀ pé ó yá bàbá ìgbé wa débẹ̀ máa gbé wọn débẹ̀. Ìgbà tí Yorùbá Solomon náà mẹ́yìn àfà jáde àtẹ̀yìn àfà pastor 419, ìgbà tó mú yín jáde ó dùn yín díẹ̀, ó dùn yín kò ṣe ní dùn yín, ó dùn yín. So wọ́n ní bros fear God ẹ̀yin tẹ́ lọ báyà Ọlọ́ṣun jà létí odò tẹ́ gbé wọn lọ kọ́ọ̀tù, ẹ̀yin yẹn lẹ bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin yẹn lẹ ṣe dáadáa, ẹ̀yin yẹn lè èèyàn gangan ni yín. Iṣẹ́ ṣe làgbà ayé yín á dá. Bàbá mi Adéolú ọmọ ọkọ Yorùbá ni mí, ẹ̀yin ọmọ Fúlàní kò sí èbú tẹ́ máa bú mi tó máa dùn mí ń bí, kò sí èbú tẹ́ fẹ́ bú mi tó máa dùn mí ń bí. Ṣèbẹ́yìn lẹ́ṣẹ̀ kidnap tán yes Saidi babaláwo, bẹ́ẹ̀ ni ẹni tí ò ṣàwò ráyé gbé, ẹni tí ò ṣàwò rí gbà lò. Ìgbà tí mo ṣàwò láwó gbè mí, ìgbà tí mo ṣàwò lórí gbè mí. Àwo ní kí n borí, kí n má dalẹ̀, kí n fi tẹlẹ́dùmarè ṣe. Ìgbà tí mo ṣe láyé mi dá, ẹ ṣàlàyé. Ẹ̀yin tẹ́ bú mi lábẹ́ kọ́mẹ̀ntì, ẹ sọ ọmọ yín ẹyọ kan tó jó lórí rí ẹ̀dá, ẹ sọ ọmọ yín ẹyọ kan tó jó lórí ire ẹ̀dá nínú àwọn ọmọ tẹ́ bí. Mi ní kẹ́ má bú mi, but ìwà tí ẹ lọ wù yẹn ń ṣèwà tó dáa. Èèyàn kì í bà nǹkan ní nǹkan jẹ́, èèyàn kì í bà nǹkan. So ẹ̀ ń jẹ́ ká rí Islam Nàìjíríà ni o, torí àwọn Saudi tẹ̀ náà ń kọ́pì. Àwọn Saudi ń ṣe ìṣẹ̀ṣe, àwọn Saudi ń bọ ọgbọ́n àjẹ́, wọ́n ń ṣọdún àjẹ́. Abojú yín fọ́ ẹ̀rí náà rí ni, ṣé ẹ̀rí ni ẹ̀rí pé àwọn Saudi ń ṣe ìṣẹ̀ṣe, ẹ̀rí pé wọ́n ṣọdún àjẹ́. Tẹ́ bá fẹ́ jà fún Islam lóòótọ́, Saudi lẹ́mu ti máa kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ sí ń gbógun ti àwọn Ọlọ́ṣun. Saudi lẹ́ti máa kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ sí ń gbé ogun ti, torí pé Mẹ́kà gangan fún ara ẹ̀ wọ́n ń ṣe ìṣẹ̀ṣe ń bẹ̀. Ibẹ̀ yẹn lẹ́ti máa kọ́kọ́ lọ stop wọn, kì í ṣe ilẹ̀ Yorùbá tó jẹ́ pé Ifá ló di fún. Àmì bàbá mi Joseph kò ní bàjẹ́. Mo mọ̀ pé tí bá ṣe ń sọ yẹn inú wa máa bí àwọn àfáà yẹn, nítorí pé mo ti já iṣẹ́ yẹn. Mo mọ̀ farabalẹ̀ fún yẹn rí pé mi bá yín dá sí, mi ń jàjà ẹ̀sìn, mi ò wá jàjà ẹ̀sìn. Mi sọ pé Islam ò dá o, Islam tànábì ó dá o, kò yé. Islam tànábì Muhammad sallallahu alaihi wasallam ó dá o, but Islam tàwọn wèrè tó mọ̀ Islam yìí, tó mọ̀ kan tó ń ṣe ń bẹ̀, àwọn yẹn lèmi ń sọ o. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò bú Islam o. Islam is very beautiful, but àwọn Islam wèrè táwọn eléyìí ń ṣe nílẹ̀ Yorùbá now téèyàn bá máa jà èèyàn máa ń wẹ̀ yín wò. Ibi tí mo mọ̀ pé wọ́n ya dìdìrín sí, nígbà tẹ́ ń sọ pé ilẹ̀ Islam Ọlọ́ṣun ò gbọ́dọ̀ ṣe nǹkan kan ní ilẹ̀ Yorùbá. Mọ́ṣáláṣí tó wà nílé Ifẹ̀ ṣé kán wo mọ̀jájà ọ̀pọ̀lọpọ̀ yín ní làákàyè, ẹ̀yin tẹ́ ń jàjà ẹ̀sìn ní làákàyè. Now mọ́ṣáláṣí tó wà ní Ogun State ṣé kán wo ni?
mọ́ṣáláṣí tó wà ní ìlú Ọ̀ṣun ṣe kan wo ni mi ìmọ̀ bíyàn ò ṣe kí n ronú kó tó gbìnrin ọ̀tẹ̀ ẹgbìnrin ọ̀tẹ̀ kì í ṣe nǹkan tí èèyàn ń rú sókè nǹkan tí èèyàn ń tẹ̀bà ní tí ìwà jàgídíjàgan ó ń bẹ nínú mùsùlùmù Nàìjíríà àwọn tó ń ṣe Islam ní Nàìjíríà ìwà jàgídíjàgan kúnnú yín bámú tẹ́ ẹ bá wá rí sáǹpù kan nígbà tí wọ́n wà ní station tí àmì bàbá mi ẹ ṣeun tí ẹ bá rí sáǹpù kan nígbà tí wọ́n wà ní station ẹ wo kárátà tí àwọn àfáà yẹn ń ṣe níwájú ọlọ́pàá ẹ wo kárátà tí àwọn oníṣẹ̀ṣe yẹn ń ṣe níwájú ọlọ́pàá ẹ wò ó síra wọn ẹ ti máa mọ̀ eléyìí tó jẹ́ original àti eléyìí tó jẹ́ panda mẹ́wàá ẹ̀yin àfáà eléyìí tó ṣẹ́fà wà nù yín ẹ̀yin àfáà kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tọ̀rúnmìlà náà lẹ́ máa padà sí látayébáyé la ti ń gbọ́dún egún ẹ̀yin lẹ́sà àwọn ìyàwó yín dẹlẹ́à ẹ má bàbá mi àṣẹ bàbá látayébáyé la ti ń gbé egún ẹ̀yin lẹ́sà àwọn ìyàwó yín dẹlẹ́à kò yé ó yàtọ̀ síra wọn à ń forí balẹ̀ f'Elédùmarè ni ẹ̀yin lẹ kọ́pì ẹ̀ lára wa tẹ́ sọ́fún di 5 times in a day kò sí àsìkò tá a lè forí balẹ̀ fún Elédùmarè kò yé kò sí àsìkò tí a lè forí balẹ̀ fún Elédùmarè a lè forí balẹ̀ fún Elédùmarè lóru a lè forí balẹ̀ fún lọ́sàn-án a lè forí balẹ̀ fún ní ìgbàkúùgbà Elédùmarè ló ní ká bọ orí wa torí pé orí ní ń gbé ni ìṣẹ̀dá ní ń gbé èèyàn ó yàtọ̀ síra wọn bámbám ó yàtọ̀ sí pé kí n lù ẹ́ kó fẹ́ kú torí pé ó fẹ́ kéwú kò yé tẹ́bá ta ló ń pè wọ́n ní ibo la já sí ẹ̀yin Yorùbá níbo la já sí ẹ̀yin olè ọ̀rọ̀ ẹnìyàn ò lé sí ọ̀tẹ̀lẹ̀ wá ṣe ń bí ẹjá sọ reality fúnra wa nítorí pé tẹ́ bá rọmọ ìyá yín tó ń ṣe àbòsí ẹ̀yin Muslim Nàìjíríà ọ̀tẹ̀ wà nú ayé yín gan tẹ́ bá rọmọ ìyá yín tó ṣe àbòsí ẹ máa fọwọ́ bò mọ́lẹ̀ bọ̀ tẹ́ bá rí ó ṣebí Muslim ni mí now Muslim ni mí before now Muslim ni mí mò ń kí 5 times bọ̀ mo kọ̀ rí pé ẹran kó pọ̀ nù yín ni agídí lẹ fi ń ṣẹ̀sìn mọ̀dẹ̀ ló làdínì ọgbọ́n orí ògbé ìmọ̀ ló làdínì ọgbọ́n orí ògbé ìmọ̀ ló làdínì ọgbọ́n orí ògbé kọ́ nǹkan tó wà nínú Kùránì náà kọ́kọ́ kọ́ nǹkan tó wà ń bẹ̀ kó tó máa ṣe Islam I like everybody ṣe ó yá Muslim kan ló wá ṣe kíní olóyè Sunday Igboho ní 8 days ṣé mi ìdáwó ń bẹ̀ ni mi ò hate Muslim but ẹ má máa bà nǹkan tó lọ́wọ́n ọba jẹ́ kò sí nǹkan tó wà nílé ayé tí ń ṣe tẹlẹ́dùmarè kò yé kò sí nǹkan tó wà nínú ayé tí ò ń ṣe tọlọ́hun I have Quran here tarnish image azal ẹni ní I just want to tarnish image kí ni image wo tèmi ti dá kò lè bàjẹ́ ẹ yẹ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ọmọ Yorùbá ni mí odù Ifá ló bí wa nílẹ̀ Yorùbá odù Ifá ló bí wa kì í ṣànábì Muhammadu ló bí wa kò ń ṣe kùrìánì náà fi kó wa pọ̀ Yorùbá là ń sọ tó bá yẹ pé Islam náà fi kó wa pọ̀ ibo Arabic ló yẹ ká máa sọ nílẹ̀ Yorùbá náà ẹ má jẹ́ kí a máa gbé àbòsí pọ̀n mi ò ní interest inú ẹ̀ if you want to do your Islam do your Islam ẹ má bà àwọn Islam jẹ́ ẹ yé jẹ́ ká máa ṣe akatakítí we are all one love ìyẹn ni mò ń sọ so ẹ̀yin tẹ́ bá ń rò mí bí ìgbà tó bá pé pé mò ń bú yín mi bú yín ìwà tẹ́ ẹ ti wù ló sọ èbú mọ́ yín lára I'm coming. I'm coming now mo ti dé ṣé ti rí mo ń tẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣe o ṣé ti rí ẹ̀yin Muslim tẹ́ ń ṣe Muslim ní ilẹ̀ Yorùbá wọ́n ní kí ní ń wí mo ń sọ̀rọ̀ ni àfi tẹ́tí yín bá di tẹ́ ẹ̀ bá ní gbọ́ mi etí ikú di náà ní ikú dẹran igbó ìwọ tó bá ní kí ní ń wí etí ẹ̀ máa di dọjọ́ alẹ́ ni wo this is Quran ẹ máa kà á o àbí torí mo tẹ́lẹ̀ mo máa mú àwọn àfáà wálé tó máa ń ṣàdúrà ẹ wo kí ni eléyìí tú kí leléyìí kí leléyìí kí leléyìí kí leléyìí wọ́n ní read it now dédé rìn èmi tí mo gbé Quran sílé mi ní mọ̀
ẹ jẹ́ ká máa criticize anybody. Àwọn bàbá yín tó ti lọ sọ́run lánàá tó ṣe àáfàá, ẹ jẹ́ ká wo ipasẹ̀ nǹkan tó gbẹ̀yìn wọn, kí ná bí sáyé. Ṣé wàhálà náà bí sáyé ni àbí fọkànbalẹ̀? Ṣé ìdùnnú náà bí sáyé ni àbí ìdààmú? Kò yé. Ẹ jẹ́ ká máa wo àwọn nǹkan tó gbẹ̀yìn wa. Brother mi ní leave them jàre. No, mi ò bá ẹnìkankan jà wallahi. So èmi ò ń ṣe ẹrú Mẹ́kà. Òun ló fà á tí mo fi ń defend Yorùbá. Odù Ifá ló bí wa nílẹ̀ Yorùbá, papọ̀ mọ́ Ìlọrin, papọ̀ mọ́ everywhere. Ẹ̀yin àfáà tí nǹkan tẹ́ gbé dání bá confirm ẹ ṣe ti yín. Kò sí ní 5 times yẹn kẹ́ má sọ pé àṣìyádùn Allah ilaha illallah o. Gbogbo ayé ló ń sọ bẹ́ẹ̀, kódà kò sí tí bá sọ̀rọ̀ mẹ́ta máa ṣe alhamdulillah, tí bá sọ̀rọ̀ mẹ́rin máa ṣe alhamdulillah. Kò yé. Ṣé tí Yorùbá bá ètì ẹ̀sìn yẹn ṣán máa gbà yín lálejò ni? Ẹ try láti understand mi o. Mi sọ pé Islam ò dá báyìí o, mi ṣépè fún Islam o. But ẹ̀yin àfáà, yes, wọ́n ní they are getting angry. I know, but that be mú ìwà mọ́. I know they will get angry because wọ́n ò fẹ́ òótọ́ ọ̀rọ̀. Àwọn àfáà tó ti gbàyàwó níyàwó pọ̀ ládùúgbò wa ń bí, tí mo wà ń bí, wọ́n ò bí wọn dá kán jáde kán sọ pé àwọn kọ́, kán sọ pé wọ́n ò sí ń bẹ̀. Ẹ wò, máa jáde báyìí, máa dárúkọ wọn one by one. Àwọn àfáà tó ti mú ṣe lo múni múyè fún àwọn ọmọ ọlọ́mọ. Ṣé Islam ló yẹ ká máa bá rú yẹn ni? Ẹ̀dẹ̀ wá ń lé ẹ̀sìn Ọ̀rúnmìlà dànù. Ẹ̀sìn tó jẹ́ pé òun ló gbélé ayé ró, òun ló fọkàn ayé balẹ̀. Ẹ̀sìn afinimọ̀nà, ẹ̀sìn àdáyébá, ó yàtọ̀ sí ìmọ̀le. By force ilẹ̀ fi kọ́ ọmọ Saudi, ọmọ tó bí sí Saudi, tẹ́fẹ́ máa fi by force kọ́ ní alukurian. Ẹlẹ́bọ ni mímú àṣẹ́ẹ̀tì, tẹ́ẹ̀bá ní ṣẹbọ mọ́ ẹ má pẹran fún léyá mọ́. Ẹ wò, kò sí èbúté máa bú mi tó máa dùn mí. Ọ̀rọ̀ yìí ó máa ṣí àwọn tẹ́ ti parọ́ fún, tẹ́ fi ya Ọlọ́ṣun Muslim yẹn, tẹ́ fi parọ́ fún, ọ̀rọ̀ yìí máa ṣí wọn létí ni. I'm not here for Muslim, I'm here to open people eyes. Ẹlẹ́bọ ni mí, ẹ ṣáà mọ̀ pé mò ń tọ́ṣẹ́, mo tọ́ṣẹ́, tẹ́ bá fẹ́ ká yí ẹ̀dá wá rọṣẹ́ lọ́wọ́ mi. Kò yé, wá rọṣẹ́ lọ́wọ́ máa tọ́ṣẹ́ fún ẹ, ọṣẹ tó máa wẹ̀ torí ẹ máa fi pé wọ, torí ẹ ò bá pé. So kò sí èbú tó máa bú mi tó máa dùn mí. But ẹ jẹ́ kí appearance àwọn bàbá yín, ẹ jẹ́ kó yọ lára yín gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ń fi ni lọ́kàn balẹ̀. Kò yé. So ò bá wá láìkì Ifá yẹn táwọn èèyàn ń ṣe tó wò pé bí ẹbọ yẹn, now fi tiẹ̀, character ẹ, ìhùwàsí ẹ, máa fi ṣe lecture fáwọn èèyàn. Jẹ́ káwọn èèyàn wọ́n sọ pé appearance show manner. Tó bá jẹ́ àfáà ni ẹ, wùwà tó jẹ́ pé àwọn èèyàn I don't say Islam is not the best, I'm not arguing for that one. Ẹ ṣe kún làákàyè bí ilé ẹ̀yin èèyàn. Ẹ má kún làákàyè yẹn kọ́ ni mò ń sọ. Àbí mo ti sọ̀rọ̀ bíbá pé I hate Islam ni? Mi sọ pé I hate Islam. Ẹ try láti jẹ́ kí ẹ try láti understand nǹkan tí mò ń sọ. Ẹni tó sọ pé mo ti sọnù jẹ́ kán rí ẹ̀hẹ́ náà. Tán bá rí ẹ̀hẹ́ bọ́n ṣe rí mi inú ayé inú ẹ̀ á dùn. Ìwọ gan ò ní ráyè àti jókòó síbí. Islam is a religion of peace. It's not Nigeria that you carry it. It's not. If it's Islam is a religion of peace. Ẹ jẹ́ kí appearance is not. Ẹ jẹ́ kí àbí. And it is better go and buy Saidi soap. I'm selling it. The same ẹ̀yin àfáà tẹ́ sọ pé Islam is the religion of peace yìí. The same yín náà là ń bá nídìí kan gbáyàn kan lùyàn jìbìtì kan bayé èèyàn jẹ́. Àwọn nǹkan tá a rí lára yín as example kì í ṣe nǹkan tó dáa. Mo mọ nǹkan tí mo ń sọ dáadáa.
mi kàn fẹ́ máa tákù àwọn tibítibí ni màá máa dárúkọ wọn báyìí àmọ́ sọ́ọ̀nẹ̀mù wọn àmọ́ orúkọ wọn. ẹ ponú títí ẹ kówó lọ Mẹ́kà ṣẹ́ ní bọ́ ṣe páàkì owó yín lọ́dún yìí wọ́n bá yín páàkì ẹ̀gbà tọ́mọ̀ pẹ́ dìdìrìn ẹ wá padà wálé tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ń ra fúẹ́lì 700 ẹ tí ì gbọ́n ẹ ní gbọ́n. now ẹ bá tiẹ̀ pè wá ní kò sórúkọ tẹ́ ẹ bá wù kẹ́ pè wá ṣe bójú yín ti ń rí báyìí ojú yín ti rí báyìí ẹ má jàjà ẹ̀sìn ẹ má jàjà ẹ̀sìn ní Mẹ́kà ní Mọ̀dínà oníkálùkù ń ṣe tradition àwọn òyìnbó wọ́n ti ra nǹkan agbára wa wọ́n ti rà á lọ àfà tó bá ti ń lo mọ́tò ẹlẹ́bọ ni ẹ́ torí ìdí èṣù náà ti rí mọ́tò create Obama lo mọ́tò ṣánábì Muhammad lo mọ́tò kí ló bí Google map ibo náà ti rí tó bá ti ń lo Google map ẹlẹ́bọ ni ẹ kódà kó máa lo fóònù gan ẹlẹ́bọ ni ẹ because Islam was not create anything like that. I will mention them Baba Meni don't mind, thank you sir. The reason why is like Ifá wa náà fi ṣe gbogbo nǹkan yìí ìrọ́pọ̀ jù ó yá kí náà fi create mọ́tò ẹjọ́ ẹ̀yin àfà mo mí nìyí lénìí ẹjọ́ ẹ pè nọ́mbà mi ẹ sọ̀rọ̀ fáyé ẹ pè nọ́mbà mi ẹ sọ̀rọ̀ fáyé 08069176101 sọ nǹkan tó fi ṣe pè mí Ifá náà fi ṣe ẹ̀hùn kíní màmí wọ̀ta lára àwọn màmí wọ̀ta wa náà fi ń ṣe mọ́tò fún yín tó máa fine tó máa wà beautiful lójú yín tẹ́ lọ ń kówó rà ọpọlọ yín tẹ́ ń jàjà ẹ̀sìn ẹ ronú bẹ́ẹ̀ ṣe lè create kíní tá a máa tà tó máa fi dowó ìjà ẹ̀sìn lẹ́ ń jà ìjà ẹ̀sìn tó jẹ́ wípé àwọn bàbá yín tó jà lánàá wọn padà rí nǹkan géènì ń bẹ̀ wọ́n lọ lọ́wọ́ òfò ni wọ́n ti parẹ́ máyé òun náà lẹ́tún continue ẹ jẹ́ kó ní fá ṣe fá mi advert ifá fún yín ẹ̀yin àfà mi sọ pé kẹ́ lọ join ifá kò yé ẹ fi àwọn tó ń ṣèṣẹ̀ṣe lẹ̀ ẹ má bà wọ́n lórúkọ jẹ́ kò yé eléyìí ní person picking mi mọ̀ ẹ fi àwọn tó ń ṣèṣẹ̀ṣe lẹ̀ ẹ má bà wọ́n lórúkọ jẹ́ ẹ má pa irọ́ ẹ ń parọ́ fún wọn ẹ ń parọ́ fáwọn èèyàn báwo lẹ ṣe máa gbé muslim wá láàrin yín tẹ máa ní kó parọ́ tẹ máa wá dé station tẹ tún máa wá ní kó change ẹ̀ láti kí wọ́n lè hate àwọn mi wo comment Mr. Sheikh mi ti ẹ̀ wo comment anybody wọ́n bú mi gidi seriously bọ́dẹ̀ ṣe ń bú mi yẹn mi like ẹ̀ tó bá fẹ́ ṣe fá tó bá fẹ́ ṣe àfà tó bá ń sọ̀rọ̀ illiterate people àwa tá a jẹ́ illiterate àwa la sọ fún yín pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì ń gbà yẹn ṣe bẹ́yìn ilẹ̀ tún pariwo lé ní ṣe bẹ́yìn ilẹ̀ ń pariwo lé ta ló wá ń bá yín pariwo yẹn báyìí mi bú yín muslim wàláì mi bú yín wàláì mi bú yín but mo mọ̀ pé ara yín máa ń kòótọ́ ọ̀rọ̀ brother wọ́n ní kí n go and learn mo rí pé ti bú mi dáadáa màá reply I should go and learn mo ti lẹ́ni nǹkan tó yẹ kí n lẹ́ni nínú ayé ìyá ọlọ́sùn tẹ́ ń sọ iṣẹ́ ẹ̀rí ni ṣojú yín fọ ẹ̀rí public ni tí woman yẹn parọ́ pé òun lòun ṣe kinní kan fáfá òkúta gidi padà gbé lọ station ó padà parọ́ pé ó padà tún yí ọ̀rọ̀ yẹn ó ní òun ò mọ̀ wọ́n rí pé wọ́n ríra rí mẹ́wàá inú Islam lẹ ti mú woman tẹ ní kó wá ṣiṣẹ́ yẹn wá inú Islam ni now Muslim ni woman yẹn now wọn kì í ṣe ọlọ́sùn bọ̀ ẹ fẹ́ lò wọ́n láti act láti ba Mr. Aderufai. Hello? Mr. Aderufai.
Hello. ẹ pè sí prógráàmù yìí bẹ́ẹ̀ ni mo wà ń live o mo wà ń live. ẹ kú iṣẹ́ ẹ má disturb ara yín mọ́ ṣé ti rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé majority of them. Yes. They are ignorant of that religion. They understand. Yes. That the way to change practice religion abroad. God bless you. Islam kì í ṣe jàgídíjàgan. Yes. Islam is a religion of peace. Wàláì. Ọkọ̀ ń dọ́gbọ́n ó ń kàjú àwọn èèyàn ni ó ń pajá fáwọn èèyàn lọ́bọ̀ ni. Yes. You understand. Yes. Ojú dẹ̀ ti làjú gbogbo ilẹ̀. Ojú ti là. Yes. Majority àwọn tó ń pariwo ẹlẹ́bẹ̀lẹ́bọ̀ yìí nǹkan tó ń dánwò lábẹ́lẹ̀ kò ṣeé máa sọ ní. Àmọ́ dáadáa. Àbí ọgbọ́n. Yes. Religion Islam is a very very good religion. It's a peace religion. Yes. Yes. Àwọn èèyàn lọ́kàn ń lo fún yes. báwọn èèyàn. Yes. So God bless you, sir. You know what is going on. God bless you, sir. Ìtàn pariwo ìṣẹ̀ṣe ti wà nílé kí Islam tó dé. Yes. Ìṣẹ̀ṣe ti wà nílé tí Christianity tó dé. So nǹkan táwọn èèyàn mọ̀ nìyẹn. Kò ní bàjẹ́ sà. Kò ní kálukú ṣe tiẹ̀. Kò ní láti máa káká máa disturb ara wa. God bless you. Everybody should have to. God bless you. Tẹ́ bá lọ sí Dubai, a lot of religion ló ń ṣẹlẹ̀ ní Dubai. Kò dẹ̀ ṣe tó disturb ara wọn. Yes. Why ìta ṣe ń disturb ara wọn? Yes. So ẹ máa dé tòun lọ, Ọlọ́run máa bá mi dúró tì. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Take care. God bless you. Ẹ ṣé, sir. Àyè tó dáwọ̀, sir. Yes, sir. This is Muslim. Ẹ ti máa rí appearance of the Muslim lára ẹni pé àwọn bàbá tiẹ̀ wọ́n ṣe Islam yẹn wọ́n wá file lọ́wọ́ wọ́n jẹ́ kó understand the ayé. Mr. Aderufai is a Muslim but ẹ̀yin alákatakítí tẹ́ jẹ́ Boko Haram tẹ́ fẹ́ fi ọpọlọ gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ ṣé mọ̀ pé ẹ̀yin tẹ́ jẹ́ Fúlàní ṣé mọ̀ pé ti bá wa jagun ẹ̀sìn rí nílẹ̀ Yorùbá bọ́wọ́n tí Yorùbá bàtà bárọ̀bá kì í ṣe Muslim yẹn lẹ nídìí bí kì í ṣe pé ilẹ̀ Yorùbá lẹ fẹ́ gbà ẹ fẹ́ fi ọgbọ́n gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ Yorùbá sódà tọ́wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá òsà ọtí Musa kúrò ń bí wọ́n ti ẹni tó yẹ kó wà ń bí jàre get out. ẹ fẹ́ gbọ́ correction lórí stupidity ten create nínú world ẹ jẹ́ kẹ́lẹ́bọ gbẹ́bọ ẹ̀ bọ̀ àwọn tó ń ṣe ṣẹ̀ṣẹ̀ yẹn tó wá ṣe kíní létí odò yẹn mi ìrò pé wọ́n mú nǹkan dání tó bá mú nǹkan dání tẹ́ débẹ̀ tójú yín fọ́dànù lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ní pàdé ẹlẹ́bọ mọ́ ayé má wò láyé àtijọ́ tó bá wò wà kú pi ìgbà tó jẹ́ pé mi ìrúkú blame ẹ̀yin tẹ́ ń bá wọn jà náà agbára tó yẹ kó wà lọ́wọ́ wọn ti tà á fóyìnbó ó ní 70 million ó ní 100 million ẹ kò tá ẹ ti tà àwọn agbára tó yẹ ká fi ṣagbára tó jọ original agbára gbogbo eléyìí táwọn èèyàn criticize ìṣẹ̀ṣe yẹn wọn bí wọn dá láyé ìgbà àwọn baba wa ẹ jẹ́ ká lò fẹ́ ẹ ṣe kan mi bú Islam mi bú Islam who am I to bú Islam mi bú Islam ẹ̀yin tí ẹ ti lọ fi knowledge kan gbé but ẹ̀sìn tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá is totally rubbish because bóyìnbó àwọn òyìnbó tẹ́ gba Islam lọ́wọ́ wọn bó ṣe ń ṣe kọ́ ni wọ́n ṣe ń ṣe yẹn ẹlẹ́bọ lóògùn wà nílùú òyìnbó ń bẹ̀ wọ́n ń ṣe tiwọn Christianity wà ń bẹ̀ wọ́n ń ṣe tiwọn tí kan ò dé dí kan lọ́wọ́ kẹ́nìkan wá máa sọ pé olómi omi kan ò da àfà tó bá yẹ pé kùrìsíyù ló gbé ẹ ká jẹ́ ká rí appearance of the kùrìsíyù lára ẹ that is what I'm talking. ẹ má dúró àti bàtẹni ẹlẹ́ni jẹ́ ẹ má dúró àti bàtẹni ẹlẹ́ni jẹ́ now Islam tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá ẹ ń try láti bàtẹni ẹlẹ́ni jẹ́ and I saw it àfáà tó wá sí ilé tó wá sí 8 days olóyè Sunday Igboho àwọn ìyá wa tó jẹ́ àwọn ìyá oníṣẹ̀ṣe wà níwájú wọn báyìí àfáà yẹn wà báyìí àfáà yẹn ní láti máa bú wọn ibẹ̀ mo ti ń wò pé Islam yẹn gan ṣá akatakítí náà fi bí yín ni àwọn ìyá yẹn bínú wọn dìde àfáà wa yẹn dẹ̀ tún mi blame àfáà yẹn o nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ táwọn tán fi lé wọn lọ́wọ́ náà ṣe lọ́jọ́ yẹn wọ́n bú àwọn ìyá yẹn èmi wá débẹ̀ mo wá pa àwọn ìyá yẹn légbà inú mi dùn tẹ́ bá wo fídíò yẹn dáadáa ẹ rí pé mo wò mo ní inú mi dùn pé mo rí yín lórí ìjókòó inú mi dùn mo kí àwọn ìyá oníṣẹ̀ṣe yẹn but Islam tẹ́ ń ṣe I block them but mi ní block àwọn kọ̀ọ̀kan ojú wọn máa padà là tó bá yá mo gbọ́ story kan ó ṣẹlẹ̀ ní Ìbàfò
mi fẹ́ dárúkọ wọn Islam ní gbogbo family yẹn ń ṣe but now wọ́n ti ní fálé wọn wọ́n léṣù lé wọn wọ́n lójúbọ Ògún nínú ilé wọn ọdẹ ó nọba Solomon ti járọ yín ṣé mi wà nú àwọn èmi tí mo jáde tí mo ó dàpọ̀ ẹni iṣẹ́ follow mi ni ẹni iṣẹ́ follow ẹni yóò mọ̀ mí wo tó bá fẹ́ mọ̀ mí pé nọ́mbà mi máa blọ́ọ̀kù ẹ̀ sìn ṣáàkọ̀ pé nọ́mbà mi ọjọ́ tí bá fẹ́ lọ bọ́ ọmọlẹ̀ máa ní kó wá ó gbọ́ ọjọ́ tí bá ọmọ Fúlàní lélẹ̀ mo tiẹ̀ ti rí fèsì ẹ̀ Fúlàní direct ni Fúlàní lélẹ̀ confam mo rí fọ́tò yẹn ó clear dáadáa ẹ má jàjà ìsìn stay your lane let everybody stay their own lane kò jù bẹ́ẹ̀ lọ Christian bá lọ church yẹ ẹ má lọ disturb wọn tí Muslim bá lọ church yẹ ẹ má disturb wọn but èmi kàn ní pé tó bá jáde tó ń parọ́ fáwọn èèyàn àwọn máa járọ ẹ̀ pé ọ̀gá irọ́ ni kíní nǹkan báyìí ni kíní tó bá yẹ pọ̀nà ìṣẹ̀ṣe ló gbà wá táwa mọ̀ ń pa ẹ̀ dáadáa because ẹni tó bá fẹ́ test mi pè mí báyìí kó o ṣàlàyé nǹkan pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ Sunday Adébáyọ̀ but Mr. Sunday Adébánjọ mo wà pẹ̀lú yín hello sir hello bóyá nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ yín yẹn ò dáa pè mí báyìí kó o ṣàlàyé pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ báyìí máa ṣàlàyé solution fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tá a ṣe wà láìfù yìí tó yẹ pé tó o bá dé bí 100 the same náà máa sọ fún ẹ èmi Saheed mo sọ bẹ́ẹ̀ come and test me. hello sir Mr. kò ní bàjẹ́ sir. ilé ìdìbò àdàbà fún yín sọ. àmì sir. ìmọ̀ṣẹ́rí ilé sọ̀rọ̀ fẹ́ bèrè kan náà muslim yẹn. yes. tí máa parọ́ kí ilẹ̀ kó mú mi. bẹ́ẹ̀ni tí kò mọ̀ parọ́ ẹni máa gé sọ tí mo sọ ilẹ̀ á mú. bẹ́ẹ̀ni àṣẹ oníṣẹ́ ìlà yí ẹ̀ mọ̀. àṣẹ ilẹ̀ ẹ̀bọ̀n máa ṣe pé ìsìn. àṣẹ àlùbá lo Quran. àṣẹ ẹni tí máa parọ́ wọn ti fẹ́ sọ yìí kí ilẹ̀ kó mú mi. àṣẹ. tí máa ti parọ́ kí ilẹ̀ kó pè mí. ẹni bá kọ́mẹ̀tì òṣì mẹ́yẹn pé mo sòótọ́ ilẹ̀ á mú yọrí ìpè mọ́. mo lọ́wọ́ blocking mo kàn wọ́n máa block Ọ̀túnba ni mo fẹ́ kàn learn because orúkọ full Yorùbá ló ń mú síbí Ọ̀túnba Oríyọmí Owólabí mo fẹ́ kàn learn wọ́n ti fi Islam tàn àwọn náà jẹ wọ́n ti fi Islam tàn wọ́n jẹ má worry ọmọ Fúlàní nìkan ni mo lè block. bá wo orí social media. bẹ́ẹ̀ni. lórí news Nàìjíríà lórí media Nàìjíríà. bẹ́ẹ̀ni tó ń mú wọn tó ń ṣògo wọn tó ń bá orí lọ́wọ́ ẹ̀. yóò Muslim ni orúkọ Muslim yìí ni fọ́nìtì ni pé mi ì tí ì rí àfa àkọ́kọ́ jáde kó bínú jàrí. nǹkan tẹ́ máa bá bẹ̀ ni ẹ lè bá Ọ̀ṣun bì ẹ lè bá Adé bì ẹ lè bá Oyèkò ẹ lè bá fi Ifá bì. láyé ọjọ́ máa ń bá ń bẹ̀ tí ọba bá Saheed. ẹ̀gbọ́n dárúkọ mi àwòrógò. ẹ má gbà ilé máa change orúkọ yín ni change orúkọ ẹ. Ọlọ́run orúkọ èmi nípa orúkọ Lárúbáwá ni. Ọlásùnkànmí lorúkọ mi ná Ọlásùnkànmí lorúkọ mi òrìṣà gbẹ́bẹ̀ mi ní lorúkọ bàbá mi òrìṣà gbẹ́bẹ̀ mi lorúkọ dádì mi. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí mo sọ yìí mo ti ṣe pẹ̀tẹ́lẹ̀ mo ní ti máa parọ́ nǹkan tí fẹ́ sọ yìí pé ọ̀rọ̀ tó mú jù kí n tó sọ mo ní kílẹ̀ kó mú mi. ẹ parọ́ sẹ̀ ẹ parọ́ mo kódà. tó bá ní ẹnìkan kákọ́ tábì kan mu ẹ máa gbórúkọ yẹn ẹ gbọ́ Latif. wàláì Sọdíkì Àṣìṣì kìíní kan wàláì. ẹ máa bórí lọ́wọ́ wọn ẹ máa kọ́kọ́ lọ́wọ́ wọn yes ẹ máa bórí lọ́wọ́ wọn yes ẹ máa bá tó máa fi ojú oògùn. yes jẹ́ tíra bàbá mi. yes ìfọ̀ tó ń jẹ́ tíra oògùn lẹ̀ Yorùbá ló ń jẹ́ the same yes. tíra tó ń wé. wàláì. ok mo fẹ́ sọ̀rọ̀ kan sí nígbà tí Elédùmarè bẹ́ẹ̀ni ọkọ tẹ̀ ń lò láti gbàgbé kí Muslim wà. bẹ́ẹ̀ni. wọ́n sọ ọkọ tí àwọn èèyàn ń jàǹfààní ẹ̀. yes. bàbá wa wọ́n fi Ifá sọ gbogbo jẹ Yorùbá lórúkọ. yes. wọ́n fi sàtà ń wọ̀. yes. wọ́n fi ìdá jáde. yes. wọ́n fi dárúkọ ewé àtẹ̀gbò. àwọn àfáàyín. mo gbà ìyàwó wọn tó ń tẹ́lẹ̀kúlẹ̀jà. mo gbà fún yín brọ́dà mi mo gbà fún yín. kí ni lẹ́kúlẹ̀jà wà mo kí ni màá bọ̀ gbogbo ìgbà tó bá takù ṣẹ̀ṣẹ̀. wà tó jẹ Yorùbá ó jẹ òní báyìí láàmú. wàláì àṣẹ ó jẹ òní báyìí. àṣẹ Elédùmarè gbẹnu fá sọ gbẹ lórúkọ ni. àṣẹ. Elédùmarè gbẹnu fá sọ jàríríkàrí. yes. ìbàlẹ́bà ó sọ aṣọ eléyìí ó ń gé ẹ̀sùn àtúntí mú lágbà tó ti mú àṣà mùsùlùmí wá. yes. kó tó ń gẹ̀lẹ́ra ní Nàìjíríà yìí. again anything kí ni worst sí ni situation yẹn worst sí ni. ní Iraq bàbá mi Iraq yìí sìn ṣe muslim country ni wọ́n ti ti
ká ní wọ́n ní 70,000 mọ̀ṣ wọ́n ti more than 65 pounds síbẹ̀ wọ́n ti fọ́ ogun ẹ̀dànù. yes. ẹ wo kí tó jẹ́ àìpẹ́ South Sudan. yes. wọ́n ṣe mùsùlùmí wọn ipò ọlọ́ba yìí wọn jẹ́. parọ́. kó máa wà ní òkè ní peace. Parọ́ gbogbo ẹ̀ mo rí pátápátá. Ọlọ́run á ṣàánú wa o. Mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí parọ́. ok ẹ lọ́wọ́ Saudi ni pé Amẹ́ríkà ló ń ṣọ́ wọn ni wọ́n sì ṣe ní peace ká Amẹ́ríkà ò ṣọ́ wọn ni Amẹ́ríkà ló protect wọn dọ̀la. wàláì. kó sójà wọn síbẹ̀ ló protect Saudi. káwọn kò ṣe bẹ́ẹ̀ ni. wàláì. ní peace. ẹ̀yà ń tọ́ ara wa. kò ní bá. ẹ sọ kí ló kúta dúdú wánu inú kaba àti òbó kílókè náà. ayé yín á máa dá o. òbó ẹ kí ló wánu kaba. ayé yín á máa dá o. ẹ tó wọn yàn ẹ máa ké láìláìláìlá ìwé òkun wà lọ́wọ́ yín. yes. sínú àkáǹtì wà. yes. òun lẹ́ ń lò. tẹ bá rí. bàbá mi sáyé. sáà ẹ má sọ̀rọ̀ lọ programu yẹn ń lọ mò ń gbádùn ẹ̀bẹ̀ yẹn sọ̀rọ̀ yẹn. nígbà tó dé àti omi ó lọ lẹ́wọ̀n tó rọ̀ kí ló bẹ́ẹ̀ lò ó mú kíra ó ti bàbí yẹn kúrò àbúlágbà kọ̀ọ̀kan ìṣẹ̀ṣẹ̀ wa bẹ́ẹ̀ lò kúrò bí rò omi yẹn. wàláì kí ló fẹ́ fi ro omi yẹn ìgbà tó náà fẹ́ ro omi kí ló fẹ́ fi ro tàbátí àdá àbí àlámtàrà káíbà. jẹ̀bú kúrò àbádẹ́ ni gbogbo ìmọ̀ sí àdàbí tọ́ba ẹ̀rọ ló tẹ̀lé àbọ̀. ó ti nẹ́tíwọ́ọ̀kì yẹn ti ń fọn kò ní bàjẹ́ brọ́dà mi ẹgbàá yìí mo dúpẹ́ gan. now kí ló dé tá à ń parọ́ fúnra wa ní nǹkan tá a mọ̀ pé kò rọ̀ wá lọ́rùn wọ́n jì wá sí kòtò ní lójoojúmọ́ gbogbo religion tá à ń gbé wá big problem ló jẹ́ fún wa gidi ẹ yẹ ká fa àwọn èèyàn mọ̀nà ẹ yẹ ká padà sí di orúkọ àwọn baba ńlá baba wa ẹ rí i pé mo sọ̀rọ̀ àmì ní Saidi mo wá yọ orúkọ Yorùbá síwájú ẹ̀ mo ní ire ẹni tó bá ní làákàyè máa mọ̀ pé èmi fún ara mi mo ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi tó bá pe Saidi tó pe ire tó bá pe lẹ́yìn mi ní dá ẹ lóhùn àbí kí là ń tọra wa jẹ fún à ń lo ewé yìí à ń lo egbò yìí à ń lo gbogbo nǹkan tọ́run mi làmú wa ìṣàlùkù rẹ̀ ṣé ànábì wọn mọ̀ ṣó mú kinní wá ni ṣó méwé àjẹ́ òbàlẹ̀ wá ni ṣèbí kúrán lẹ́nu mú wá àṣírí tó wà nù kúrán ewé wà nù ẹ̀ egbò wà nù ẹ̀ àṣírí wà nù ẹ̀ ibo lànábì wọn mọ̀ fúnra rẹ̀ ti ráṣírí àwa ń jà torí Islam ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ that is what I'm talking. Èmi ò tiẹ̀ wá bú látàárọ̀ sí ẹ bá mi screenshot ibi tí mo ti bú Islam mi bú Islam ẹ̀yin àáfàá tẹ́ ń pera yín láàfàá tẹ́ ń dalẹ̀ rú ilé tí ò bá tí ìbàjẹ́ ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà ẹ̀yin ọmọ tó bí that you know nothing ẹ̀yin ẹ̀ ń da ìlú rú fáwọn èèyàn ẹ wo ó dá ẹ̀yin àáfàá ṣé kí n ṣe prógráàmù fún yín tẹ́ bá fẹ́ bá mi bẹ́ẹ̀ tiẹ̀ ṣé kí n ṣe prógráàmù fún yín kí n fi ara balẹ̀ kó àwọn ìyá tẹ́ ti gbá kí n wá ṣe program fún wọn kí n gbé wọn wá sí live program kó ní kálukú máa sọ tiẹ̀ màá dẹ̀ máa fògùn búra kí n tó mú wọn wá pé ìyá tó bá ti parọ́ ògùn máa pa ẹ́ kó tó kọjọ́ méje sòótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ receipt àwọn woman yẹn màá ní kó máa show ẹ̀ fún yín báyìí màá ní kó máa gbé jáde fún yín báyìí ẹ parọ́ fún yàn ẹ ń gbàyàwó níyàwó mẹ́wàá ìṣẹ̀ṣe iná dẹ̀lẹ̀ ńlò tẹ̀ fi ń bàjẹ́ ẹ wá ń sún àwọn babaláwo sẹ́gbẹ̀ẹ́ ẹ wá ń sún àwọn oníṣẹ̀ṣe sẹ́gbẹ̀ẹ́ ẹ wá mọ̀ ọmọ bí bọ́yẹ ṣe fún Yusuf ayé yín á dáa bàbá yìí ní do your home make I do my own that's all ṣé tiẹ̀ kí n ṣe tèmi ẹ wá mú muslim ẹgbẹ́ yín wá ẹ wá ní kó wọṣọ Ọ̀ṣun sọ́rùn kó parọ́ ní public ẹ tún wá mú wá sí station kó tún wá padà túrọ̀ mí ipa láti fi bẹ orúkọ ìṣẹ̀ṣe jẹ́ ẹ mọ̀ pé orúkọ Ọ̀rúnmìlà ò bàjẹ́ ni títí dọ̀la orúkọ Ọ̀rúnmìlà ò bàjẹ́ Ọ̀rúnmìlà ò dọ́mọ 7 years lóyún tabakatọ̀ ànábì Muhammad problem tó wà ń bẹ̀ kò sẹ́ni tó máa tọwọ́ bọ̀ díẹ̀ tí ò nírun o àmọ́ tabakatọ̀ ànábì ìtàn ànábì nẹ́tíwọ́ọ̀kì ló ń ṣe yamayama lẹ́ẹ̀kan brọ́dà. ẹ̀lú brọ́dà náà bínú ọkọ ní bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ̀ orí pé nẹ́tíwọ́ọ̀kì ò dáa. bẹ́ẹ̀ni. bàbá mo fi tètè bá dé kúwàlà tó ń sọ nílọrin yẹn ẹlọgbọn tó wà bẹ́ẹ̀ tó ń jáde yẹn wọ́n sọmọ Yorùbá wọ́n sọmọ Ìgbò wọ́n sọmọ Haúsá. mo mọ ọmọ mali Senegal Fúlàní. mo mọ. tó bí síbẹ̀ àbí tó wá síbẹ̀. mo mọ. Àfọ̀njá máa ṣe mistake o. níbi tí Yorùbá ti useless ara wọn Àfọ̀njá máa ṣe mistake o. fún ta ń lè ọmọ ta tí ilẹ̀ tó ẹ̀bẹ̀ ló ṣe ó ti di bílíọ̀nìyà. wàláì. nítorí nípa àṣẹ́sítọ̀ wọn àwọn ìṣẹ̀bálẹ̀ wọn ìṣẹ̀ṣẹ̀. yes. ni wọn gbàgbé ló ń gbó wọn rìn. yes. nígbàtẹ́
tẹ́ ti mú kúrò ní wa náà orúkọ wọn tẹ́ ń pín yẹn lọ mọ́rí títọ́ kọ́lẹ̀ ṣe tọrọ wọ́n sìn. ó kọ̀ wá ń bí ni ó kọ̀ wá ń bí ni ó kọ̀ wá ń bí ẹ. wàláì wàláì ẹ̀gbọ́n yìí ẹ̀gbọ́n àwa sọ̀rọ̀ létà my brother àwa sọ̀rọ̀ létà. wàláì torí bá ti fọyàn Kùránì ló yẹ kó máa kà tínú bá ti run ẹ́ Kùránì ló yẹ kó máa kà tó bá yẹ pé real muslim ni ẹ́ kò yẹ kó tiẹ̀ lo paracetamol rárá. wàláì ṣe ìṣòro ṣe sítánì èyí bọ́bọ́ látàwa ni tókun bá lẹ dé wọ́n máa bọ̀ ògún èṣù ló máa rán. yes another call tún ti ń wọlé. èṣù kì í ṣèkà o. bẹ́ẹ̀ ni ire lè ṣú ṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹni ire lè ṣú.